àjẹ́ ò ìjàmbá iná fi ọ̀pọ̀lọpọ̀ dúkìá ṣòfò nípínlẹ̀ Kwara. Iná mọ̀ràrà tó ṣọṣẹ́ nínú ọjà Òwòde nílùú Ọ̀fà nípínlẹ̀ Kwara ló ti jó ṣọ́ọ̀bù mẹ́fà pẹ̀lú àwọn ọjà olówó iyebíye tí kò ṣe fẹnusọ tó wà nínú wọn. Ìṣẹ̀lẹ̀ ọ̀hún la gbọ́ pé ó ṣẹlẹ̀ lọ́jọ́rú Wẹ́sídẹ̀ẹ́ ọ̀sẹ̀ yìí nígbà tí iná tí wọ́n sọ sí gbóràn mọ́ àwọn ṣọ́ọ̀bù nínú ọjà tó wà lágbègbè ìsàlẹ̀ ọjà nílùú náà. Eléyìí ló di mímọ̀ nínú àtẹ̀jáde kan tí alukoro fún àjọ panápaná Federal Fire Service DSF Jimoh Modibo Ibrahim fi síta nílùú Kwara lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́. Gẹ́gẹ́ bó ṣe wí, àwọn ọmọ iléeṣẹ́ panápaná ni wọ́n sọ̀rọ̀ sí ìṣẹ̀lẹ̀ ọ̀hún lọ́gán tí wọ́n gbọ́ nípa rẹ̀. Àjọ panápaná nípìnlẹ̀ náà lábẹ́ ìdarí kọ́ńtrólà ACF Mary Bakare àti ọ́fíìsì wọn tó wà nílùú Ọ̀fà lábẹ́ ìdarí SF Aliu Sikiru ni wọ́n tètè sáré sí ìṣẹ̀lẹ̀ abàmì ọ̀hún tí kò sì jẹ́ kí òfò jù bẹ́ẹ̀ yẹn lọ. Jimoh sọ síwájú pé kò sí ẹ̀mí kankan tó ṣòfò bó tilẹ̀ jẹ́ pé àpapọ̀ àwọn nǹkan tó wà nínú àwọn ṣọ́ọ̀bù ọ̀hún tó mílíọ̀nù 15 náírà tí wọ́n sì rí ọjà tó mílíọ̀nù 55 náírà dáàbòbò. Àjọ panápaná ti wá ṣe ìdánilójú fún àwọn èèyàn pé àwọn kò ní tẹ́tí nínú dídáàbòbò ẹ̀mí àti dúkìá àwọn aráàlú. Bákan náà ni wọ́n ṣèkìlọ̀ fáwọn èèyàn pé kí wọ́n yéé dáná sun igbó lọ́nà àìtọ́.